Africa Content TV. Àwa wa Mukaila Mikaeli ló kọ wọn o. Oore ọ̀fẹ́ sá. Gbogbo ẹ̀dá tí ó ní oore ọ̀fẹ́ tí ń dúpẹ́ sí nílé. Ọ̀sẹ̀ tí ò ní. Owó lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ fẹ́ lómi tí ń dúpẹ́ sí. Àlàáfíà lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ fẹ́ lómi tí ń dúpẹ́ sí. Òkìkí tuntun lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ fẹ́ lómi tí ń dúpẹ́ sí. Ilé tuntun lẹ́lòmíì ṣẹ̀ṣẹ̀ kó lọ tí ń dúpẹ́ sí. Ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ gbéyàwó tí ń dúpẹ́ sí ni. Ndọ́tẹ́ lómi tí ń wọ́kọ̀ kò rí ọ̀sẹ̀ rí tiẹ̀ lónìí tí ń dúpẹ́ sí. Gbogbo ń tẹ̀ ń dúpẹ́ sí yẹn tó jẹ́ lẹ́kọ̀ọ́ kọ̀ǹtínú òun ni mo fẹ́ sọ yìí. Ẹni tó jẹ́ kó ọlọ́pẹ́ yẹn dá tóbi lórí ọ̀fẹ́ yẹn kọjọ́ lọ́n lọ lẹ́ẹ̀méje lórí ìdúró ẹgbọ́ lọ́n tóbi ó yá ó yá ó yá. Wọ́n nìkan bọ̀ lọ́wọ́ o. Wá sọ fún pé àjọṣe tẹ̀mí ni. Àjọṣe tẹ̀mí ni o. Àjọṣe tẹ̀mí. Àjọṣe tẹ̀mí. Àjọṣe tẹ̀mí o. Àjọṣe tẹ̀mí. Àjọṣe tẹ̀mí o. Àjọṣe tẹ̀mí. Ọ̀rọ̀ ti parí ọ̀rọ̀. Ṣùgbọ́n ẹnìkan tí mo fẹ́ bá dúpẹ́ nínú àwọn ànábì tí àná Muhammad ó yàtọ̀ nínú àwọn ànábì Isa alisa ó yàtọ̀ nínú àwọn tí Ọlọ́run fún ní ẹ̀bùn tó tayọ àkọ́kọ́ ló kọ ẹ̀bùn tí kò yí ẹlẹ́bùn tó wá ní òun ò ní gbà tó má ṣe ti mùsùlùmí má ti kírísítẹ́nì ní gbogbo ìrìn àjò rẹ̀ ní ti mọ mọ́mọ́ lọ́pẹ́ gbogbo ń tà ń ṣe dábàá bílẹ̀ rẹ̀ báyìí yóò sọ pé ọpẹ́ náà ló fi ń dó bẹ́ẹ̀ bá ṣe nífẹ̀ẹ́ rẹ̀ sí tẹ́ fẹ́ kẹ́mi rẹ̀ ó kùn tó tẹ́ ṣe fẹ́ kí lè ṣe ọ̀rọ̀ máa pọ̀ sí tó tẹ́ ti fẹ́ kọ́ lálàáfíà tó tẹ́ ti fẹ́ kí iṣẹ́ rẹ̀ má dàrú tó tẹ́ ti fẹ́ kí ọmọ gba yìí nú ayé tó tẹ́ ti fẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ọmọ di rádaràdá nú ayé ẹ dákun ẹ bá ń yòǹbọ̀ ànábì torí Yinka Ayefele. Kò dìgbà bá mú lẹ́tà wá bọ́ pé ọwá rú ń tà ń ṣe yìí kó lóríire ó tó yọjú. Mo rí lẹ́tà mo gbọ́ lórí rédíò gbogbo tí n bá ń ṣe mọ́ pàtì. Ìmùlẹ̀ ọ̀dà bí ìmúmú Yinka Ayefele kádúpẹ́ lọ́wọ́ rẹ̀ tá a bá múlẹ̀ tí ọ̀dà ni ó tó jọ́ mẹ́ta. Àdúrà mi ni pé ọ̀ bọ̀rọ̀ dalẹ̀ láúlá. Ọlọ́run ọba tóbi fún bàbá.